Mo kí gbogbo àwa tí a jẹ́ èèyàn tọ́lọ́run ò ṣe wá lérù bí àwọn Jamiu Ọládayọ̀ àti Taofeek Ṣùbẹ́rù Lọ́baníkà torí irú àwọn yẹn èrò ni wọ́n ń ṣe èèyàn nílùú Ògbómọ̀ṣọ́. Rísì tí wọ́n fi jérò ni pé ẹni tí ò bá ti ń tẹ̀lé èèyàn èrò nírú wọn. Ayé wọn ẹ rí báyé wọn ti rí. Taofeek Lọ́baníkà Ṣùbẹ́rù ẹ̀yin ọmọ ẹ̀ ó ti ń dáràn sí yín lọ́rùn bọ̀ o. Ẹ̀ẹ̀dẹ̀ tètè pé báyìí o. Ọ̀ràn tó dá sí yín lọ́rùn ó fi ẹ̀sùn 5 kan ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. Bẹ́yìn fún fọlọ́jọ́ òní mo fi bẹ gbogbo yẹn bá mi sọ fún Yunusa pé kó dákun torí Ọlọ́run kọ́ lórí pè mí lẹ́jọ́ kóòtù. Lórí pé mo ní kí n sọmọ Ògbómọ̀ṣọ́. Kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé kì í ṣe ọmọ ilé ayé rárá. Kó pè mí lẹ́jọ́ lórí pé mo ló kówó Ògbómọ̀ṣọ́ jẹ. Kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé ń ṣẹbọ. Kó pè mí lẹ́jọ́ lórí pé mo ní pé olóògùn ni. Kó pè mí lẹ́jọ́ lórí pé mo sọ pé láti ibi títí ń bọ̀ wá tẹ́lẹ̀ náà ni wọ́n lé ní. Mo wá fẹ́ clarify ẹ̀sùn yẹn fún ní ìsìn. Ó ní ká má bá òun bẹ ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kí wọ́n pè òun lẹ́jọ́. Ó ní nítorí nǹkan 5 yìí. Àkọ́kọ́, ó ní òun kọ́ pè òun lẹ́jọ́ pé òun sọ wípé wọn kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ alákọ̀ọ́kọ́. Ṣé ẹ rí irú yẹn bóyá o mọ̀ kí n ṣàlàyé fún ẹ. Òun ni wípé bó o ṣe sọ pé kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn, ó kọ́kọ́ mú evidence wá. Bóyá wọ́n ló bá ya wọn sùn ni ló fi sọ pé wọ́n ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. Torí ìyá rẹ̀ sì ń bẹ láyé, ìyá sì inú ọmọ òun ọmọ Ògbómọ̀ṣọ́ lòun bí sí. Torí ìyá fúnra rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Bàbá ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ibo ni wọn ti wá ń jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ torí pé ẹ̀wọ̀n ẹ ti gùn. Ẹlẹ́ẹ̀kejì, ó ní wọ́n kó owó jẹ, owó mọ́sálásí wọn kó jẹ. Ṣùbẹ́rù Taofeek ó ní wọ́n kówó mọ́sálásí jẹ. Àkọ́kọ́ ó mú ẹ́fídẹ́ǹsì bí wọ́n ti kówó jẹ wá. Ó ṣàlàyé bí wọ́n ti kówó jẹ. Ibi tẹ́ ẹ ti jọ kó jẹ àbí ẹjọ́ kó jẹ ni. Ó ṣàlàyé yẹn tó o bá dé kóòtù. Sórí pé ó di méjì tẹ́wọ̀n ẹ̀ ń pọ̀. Àkọ́kọ́ ó tún wá sọ níbẹ̀rẹ̀ ó ní ẹ pé ìwọ òṣẹ̀ṣẹ̀ ń sun ẹ̀yìn káńtà. Eléyìí ìṣòro ẹ̀yìn káńtà inú ẹ̀wọ̀n gangan ló lọ. Pẹ̀lú ògo tọlọ́run inú ẹ̀wọ̀n bí Kúdírátìlà inú ẹ̀wọ̀n gangan ni òun lọ. Eléyìí ń sọ̀rọ̀ pé o fẹ́ sùn lẹ́yìn káńtà rárá mọ́. Torí ọ̀rọ̀ tó ń sọ yìí ìwọ náà tún fúnra rẹ ti sọ ó ní defamation of character ni. Ìwọ náà ó ti mọ̀ lọ́wọ́ ara tiẹ̀ pé defamation of character ni. So kò ní ìdí pé o ṣẹ̀fẹ̀ máa tún sọ nǹkan mi àfi tó o bá ń sá kiri bó o ti ń sá kiri tó lọ sá sínú yàrá kan ṣe fídíò yẹn. Ìwọ jáde síta. Ẹlẹ́nkẹta, ó ní ó ń ṣẹbọ. Èmi mọ Imam Sheikh Dr. Toliat dáadáa. Àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ tí wọn ò tí ì jẹ́ ká fún yín lésì láti jọjọ́ ẹ̀ ló jẹ́ kí rádaràda yẹn kó pọ̀ lẹ́nu gbogbo yín. Àtorí Jamiu Ọládayọ̀ tó máa jókòó sínú kíláàsì tó máa sọ̀rọ̀ yẹn àti ìwọ Taofeek Ṣùbẹ́rù. Who are you? Ìwọ tó dàgbà tó dánú rárá yìí. Torí o tọrọ fóònù lọ́wọ́ èèyàn kò fún ẹ ní fóònù. Ó dẹ̀ ń torí ẹ̀ ó ń bàjẹ́ kiri. Tí sẹ́nítọ̀ kan bá ti gbé owó fún yín pé kẹ́ ẹ máa bá a fi bàjẹ́ àbí torí sẹ́nítọ̀ yẹn fẹ́ yọ torí agbọ́ pé nítorí pé sẹ́nítọ̀ yẹn ìmọ̀ọ́mù ṣe wáàsí fún wípé kó ṣàǹfààní sílé kó má ṣàǹfààní síta mọ́ oní sẹ́nítọ̀ yẹn ni wọ́n ń bú òun torí ẹ̀ sẹ́nítọ̀ yẹn ní pé kán yọ. Bóyá ẹ̀yin wá jẹ́ náà ọmọ ẹ̀yin sẹ́nítọ̀ yẹn lẹ ṣe ń torí ẹ̀ ìwà burúkú bẹ́ẹ̀. Ó wá tún sọ wípé ìmọ̀ọ́mù ń ṣẹbọ. Ibo lẹ ti jọ ṣẹbọ. Ó mú ibi tí wọ́n ti ń ṣẹbọ yẹn jáde. Ibi tẹ́ ẹ ti jọ lọ ṣe ó mú jáde. Tó o bá ti rí yẹn mú jáde sórí pẹ́wọ̀n ẹ̀ tún ti pọ̀. Ẹlẹ́yìí tó tún tẹ̀lé olóògùn ni. Ibi tẹ́ ẹ ti jọ lọ ṣoògùn ó mú jáde. Àmọ́ kò jẹ́ kí ohun tó jẹ́ kí ọkàn mi kọ́ balẹ̀ ń bẹ̀ yẹn ni pé nígbà tí mo wá gbọ́ pé olóògùn nìyẹn ẹ̀rín wá pa mí. Jẹ́ ń ṣàlàyé bẹ́ẹ̀ fún ẹ. Òun ni wípé ẹ ti ṣaagùn oògùn òṣìṣẹ́ lára ẹ̀. Ẹ ti ṣẹbọ ẹbọ òṣìṣẹ́ lára ẹ̀ lẹ ṣe ń pè ní ẹlẹ́bọ lẹ ṣe ń pè lólóògùn torí gbogbo oògùn yóò ṣiṣẹ́. Ẹni tó bá dẹ̀ ti ní Ọlọ́run tó ti ní láhàúlà wàlà quwwata ìllà billah téèyàn bá ti ní Ọlọ́run tó ti gbà pé kò sọ́lọ́run ọba míì lẹ́yìn Ọlọ́run ọ̀kan ṣoṣo
kò sí irú oògùn tẹ́ lè sásìkò ní ṣiṣẹ́, àìṣiṣẹ́ ló jẹ́ kẹ́ ẹ máa pè lólóògùn. Eléyìí tó tún tẹ̀lé nìyẹn, ó tún wá sọ wípé wọ́n lé kúrò níbi tó ti wá ní. Taofiki Suberu kò yẹ kó máa bẹnu ayé mọ́ rárá. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ tó yẹ kẹ́ ẹ pé bàbá yìí ó ń dójú tì yín, torí kò ní gẹ́kẹ́ láǹfààní kankan mọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Mo fi Kùránì Ọlọ́run búra, ẹ ní jáde nílùú Ògbómọ̀ṣọ́ pé ọmọ Suberu ní mí o, ọmọ Jamiu Ọládayọ̀ ní mí o, káwọn èèyàn sọ̀pọ̀tì yín, torí wọ́n máa rí yín nírí wípé ẹ máa ń tako oríire ni, ẹ kì í tẹ̀lé oríire. So gbogbo ẹni tí ó bá sì ti ń tẹ̀lé oríire, wọ́n máa ń firú wọn lẹ̀ ni, wọn ò ní, kódà kò ní ṣàǹfààní kankan táwọn ọmọ wọn máa jẹ. Now ó ní wọn ò lè kúrò níbi tó ti wá o, kódà tọwọ́ tẹsẹ̀ ni wọ́n fi gbà á, torí ààyè gbà níbi tó ti wá, ó ń lo ọlá níbi tó ti wá ni. Ẹ̀yin fúnra ara yín lẹ wò ó pé ọmọ yín leléyìí kò gbọdọ̀ dúró lájò kó máa bọ̀ ńlé, lẹ fi wá pè ńlé o. Kódà àwọn kọ́mítì ni wọ́n pè pé ó dá o, tó o bá tiẹ̀ fẹ́ kú o, a fẹ́ kó o fún wa ní ìmọ̀ọ́mù bí irú tiẹ̀, èèyàn bí irú tiẹ̀, tó máa ní mímọ̀ bí irú tiẹ̀, kó o bá wa fà á lẹ̀. Ẹni tó fà kalẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ parí mástà ẹ̀ nínú oṣù tá a lò kọjá yìí ni, kẹ́ ẹ lè mọ bí Ọlọ́run ṣe kẹ́ ìmọ̀ọ́mù Tọ́líà tó. So kì í ṣe wípé wọn ò lè rárá, ń lo ọlẹ́ bó ti fẹ́, ó ń lò ó tààrà. So ohun tó rí tó ń sọ ló máa jẹ́ kó ṣẹ̀wọ̀n. Torí ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Taofiki Suberu, èmi ò lè pè Suberu, torí ẹni bá gbọ́ náà ni wọ́n ń pè Suberu tẹ́lẹ̀. Taofiki Suberu lọ́ba níkà, àgbàlagbà ní ẹ̀, àbí làákàyè ẹ kú gan, olè àti jẹ ló dẹ̀ ń ṣe ọ́. Àmọ́ nígbà tó bá bára ẹ lẹ́wọ̀n, ó wàá mọ̀ yìí pé ìwọ gangan la ṣèyàn sílùú Ògbómọ̀ṣọ́, kì í ṣe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́. Torí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ gbogbo ayé pátá ní ń fẹ́, gbogbo èèyàn pátá ní ń fẹ́, ẹni mélòó ní ń fẹ́ o? Ìwọ náà bí rẹ léèrè, ìwọ òpònú àgbàlagbà ìyá moko mẹ́kan. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́, ẹ jẹ́ ká ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́, ẹ bá mi share kó ẹjọ́ kan lára, kẹ́dẹ̀ bá wa like, kẹ́ bá wa subscribe sórí YouTube channel wa Kabi Sanra TV. Ọlọ́run á gbàdúrà wa.